ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ tó tún yẹ ká mú kọ́ sórí àwọn ẹbí kan wà wọn ò lówó lọ́wọ́ ní tòótọ́ o kò là kò ságbe ní án o ṣùgbọ́n wọ́n mọ ẹ̀tọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa dignity tá a bá ń sọ̀rọ̀ nípa unity tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ bá nínú ẹbí wọn kò sí bó ṣe lè wù kó le tó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí bá nínú ẹbí wọn wọ́n lè mọ ìtí ìjẹun láàárọ̀ yìí o ní gbogbo inú ilé wọn ṣùgbọ́n kí èèyàn kan mú owó kò tọ́ wá wọn ò ní ìgbà lọ́wọ́ rẹ̀ kò yé báyìí náà sìn wọn ò ní tìtorí ń tán gbà lọ́wọ́ rẹ̀ kán mọ́ lè bọ́ sòótọ́ ọ̀rọ̀ wọn ò ní àtẹnujẹ la ṣé ẹ mọ̀ pé wọ́n ní àwọn kan wà wọ́n ní tá a bá sòótọ́ fún ní ìsìn ṣé kí n ti ń fún wa kókó pàṣánà àwọn kan wà látinú ìdílé kan tó jẹ́ wípé wọn ò ní bọ́ dárú ẹ̀ lásà wọn ò ní di owó rẹ mú tó bá jẹ́ tówó tó ń fún mi ni dìímú tó bá jẹ́ tó ń jẹ tó ń fún mi àbí aṣọ tó ń fún mi wọ̀ ni dìímú ṣùgbọ́n kí n má lè bọ́ sòótọ́ ọ̀rọ̀ àbí kí n má lè dúró sórí òótọ́ kì í ṣèmi sọ wá rí tá a bá ń sọ̀rọ̀ unity nínú àwọn ẹbí kan wọ́n lè má ní o wọ́n sì lè ní o ṣùgbọ́n ìfẹ́ tí ó wà láàárín wọn ò lè rí ìwọ̀gùn ó mọ wádìí rẹ̀ ò lè rí ìfẹ́ ò jinlẹ̀ débi wípé ìwọ̀gùn ó mọ wò wípé ìfẹ́ yẹn pọ̀ láàárín wọn kí alàgàtà tó lè wọ àárín wọn kò tiẹ̀ lè ráyè ni sọ wá rí tá a bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀tún lè wà tí ń bẹ wọn ò ní fi ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé wọn ò sí nínú àwọn ọmọ ìyá àbí nínú ẹbí tẹ́ ẹ mọ̀ wò wípé wọ́n lè ṣàbùrú síra wọn àwọn ẹbí tó jẹ́ wípé bórí bá ti ń fọ́ ìkan ó ti ń fọ́ ìkejì àwọn ẹbí tó jẹ́ wípé béèyàn kan ò bá ti ní lọ́wọ́ gbogbo wọn náà ṣaláìní wọn ò gbárùkù tí ni wọn ò ní jásírí rẹ̀ ó tú bí tí wù tí mọ̀ àwọn ẹbí kan wà bẹ́ẹ̀ ká sọ wípé ẹbí ọmọ tó dolóògbé yìí wọ́n bá jẹ́ ìkan lára àwọn ẹbí tí mo kà á lẹ̀ ní ìsìn tí wọ́n ní dignity tí ìsẹni tá a lè fi owó entice tí ìfẹ́ tó yè kóró ń bẹ láàrin wọn àti ìfọwọ́sowọ́pọ̀ bí òyìn bá ti ṣọ̀kan kò sí ní tí wọ́n gbámú tí ò ní yọrí sí dáadáa ṣùgbọ́n nígbà tó bá ti di wípé ìwọ ṣe tiẹ̀ kémi ó ṣe tèmi bí wọ́n ṣe fẹ́ rìn ní èmi ò rìn bá ilé mi ṣe fẹ́ rìn kò sí ní téèyàn bá gbámú nígbà náà tí yóò yọrí sí dáadáa tó bá jẹ́ wípé ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin wọn tí ìfẹ́ sì yè kooro wọn ò ní máa wá owó káàkiri wọn ò ní máa fi owó tàn wọ́n pé ìwọ máa bọ̀ lápá bíi iye báyìí là á mọ fún ọ ìwọ náà wàá máa ṣe tiẹ̀ báyìí iye báyìí lọ́ọ́ rí ń bẹ wọ́n mọ̀ wípé tí ọmọ àwọn bá wà láyé iye táwọn ò rí lọ́wọ́ rẹ̀ gan oúnjẹ àjẹdọ́jú alẹ́ ni wọn ò níran wípé bọ́ bá kó mílíọ̀nsì fáwọn ìjọ kan náà ni ó tán owó tán kó fún tẹ́ ẹ̀ ṣiṣẹ́ mọ́ ìjọ kan náà ni ó tán ṣùgbọ́n tí ọmọ bá mú wá bóyá oṣooṣù ní fún ọ ni bóyá ojoojúmọ́ ní fún ọ ni bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ ní fún ọ ni títí tí ẹ̀mí ó fi bọ́ lára wọn ni wọ́n ò máa jẹ́ wọn ò máa jẹ́ iyì àtẹ̀yẹ tí ó sì máa mú wálé fún ọ gan pàápàá kò ní lè ṣe é fẹnu ròyìn tó bá jẹ́ pé àwọn ẹbí bá fi ìmọ̀ ṣọ̀kan ni
tí wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀ àwọn tẹ́ ń wò wípé wọ́n sí gúrùpù ó ṣeéṣe kán mọ̀ ní àǹfààní àwọn tẹ́ ń wò wípé àwọn náà bọ́ síta wọ́n tó ti ń bẹ ní orí gúrùpù jáde àwọn náà ò lè ní àǹfààní nítorí wípé àwọn òbí àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò tó kù lérí wípé àwọn justice ní gbogbo wọn ò mọ̀ ṣiṣẹ́ lé lórí léè tó sì ṣeéṣe wípé before this time gan ó ṣeéṣe kan ti rí justice nígbà tí ohun wọn bá ṣọ̀kan nígbà tí èròǹgbà wọn bá ṣọ̀kan tí goals wọn náà ṣe kíni tó ṣọ̀kan tí wọn ò sì gba làgàtà láàyè láàrin wọn tó sì ń ké tantan ó ṣeéṣe kan ti rí justice ẹ̀kọ́ tí mo wá fẹ́ kémi àti ẹ ó kọ́ nínú rẹ̀ nínú eléyìí tí mo sọ tán yìí ó ní wípé ǹjẹ́ nínú ilé tí náà ò ti máa dàrú ṣé tá a bá ń sọ̀rọ̀ dignity sábà nù ọ̀dẹ̀ yín tá a bá ń sọ ti unity só wà nù ilé yín tí a bá wá ń sọ̀rọ̀ ìfẹ́ ǹjẹ́ ìfẹ́ tó yè kooro ǹjọ́ wà nínú ilé yín só wà nínú ilé yín ṣé èsè wípé àwa kan bá ìyá lọ àwọn kan bá bàbá lọ ni ẹ lè máa wò nísìn pé irú àwọn òbí wo rèé o bó bá jí àkàtà yín náà ló ṣẹ̀ sí pẹ̀lú tẹ́ ẹ fi ń bára yín lò nù ilé tí gan ó tiẹ̀ tún burú jù báyìí lọ ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín dénú ọmọ ìyá rẹ ní ẹ́ ní tòótọ́ ṣùgbọ́n ǹjẹ́ gbogbo yín nífẹ̀ẹ́ ara yín dénú ọmọ ìyá ní ẹ́ nù o tó bá jọmọ bàbá náà sìn wọ́n ní ẹ ti ní òrí ṣùgbọ́n ọmọ ìyá kan ọmọ bàbá kan nù àwọn nǹkan kan míì ó ṣẹlẹ̀ tó jẹ́ wípé ìyá àti bàbá wọn parapọ̀ nítorí ọmọ ìgbéyàwó a máa mú kòbí ó parapọ̀ bọ́mọ bá ṣe graduation a máa mú kòbí tó ti túká kan parapọ̀ kan wá sojúṣe wọn kọ́lọ̀ mọ̀ jẹ́ ara burú ṣùgbọ́n ikú ọmọ wọn gan kò tún sún wọn pọ̀ ikú ògo ilé wọn kò sún wọn pọ̀ ìyẹn ti fi hàn wípé irú ìfẹ́ tó wà láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé nǹkan tó ṣẹlẹ̀ sí hàn ó ti define irú unity tó wà láàrin wọn ó ti define irú integrity àwọn òbí kí n tó ṣẹlẹ̀ ẹ̀yin náà yẹra yín wò nú ilé yín o ṣé ìfẹ́ tó yè koro lẹ fílẹ̀ sáàrin àwọn ọmọ yín ìwọ ọkọ síyàwó ṣé ìfẹ́ tó yè koro lẹ fi ń bára yín lò ìyàwó sọ́kọ ṣé ìfẹ́ tó yè koro ìjọwọ́ yín wọ́wọ́ ǹjẹ́ ẹ lè jà fún nǹkan kan gẹ́gẹ́ bí ọkọ ìyàwó kẹ́ẹ̀sì wà kó wà successful gẹ́gẹ́ bí ìdílé tí ò sí alàgàtà ǹjẹ́ ẹ lè jà fún nǹkan kan kó yọrí sí dáadáa ìbéèrè ní ẹjẹ́ àjọmọ́ bèrè lóka àyà wa o tẹ́ ẹ bá ti wá mọ̀ pé tí yín ò rí bẹ́ẹ̀ ẹ yá tètè ṣàtúnṣe ẹni tí aburú ṣẹlẹ̀ sí kò ní gbàdúrà káburú ṣẹlẹ̀ sí wọn ẹni tí dáadáa sì ṣẹlẹ̀ sí dáadáa náà ló ń kálukú ń gbàdúrà kó ṣẹlẹ̀ sóhun Ọlọ́run jẹ́ kí dáadáa ó máa ṣẹlẹ̀ sí a o Alájíkẹ́rí iná ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.